ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wípé gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ní Tóyìn Abraham ó raṣọ àwìn lọ́wọ́ aláṣọ tí ò sì sanwó láti bíi ọdún kan àtoṣù méjì báyìí sẹ́yìn gẹ́gẹ́ bí awuyewuye tó ń lọ nígboro wípé gbajúmọ̀ òṣèré tíátà ní Tóyìn Abraham raṣọ lọ́wọ́ ẹnìkan tí ò sì sanwó. Pàápàá pẹ̀lú bí a ṣe ti rí ti aránṣọ ta kan tó gbé sórí ẹ̀kànnì ayélujára rẹ̀ wípé òun kò lè mú mọ́ra mọ́ pé báwo ni èèyàn ṣe máa raṣọ lọ́wọ́ èèyàn tó wẹ̀ ń tó bíi millions of naira tí ò sì ní ṣe lára bákan láti bí ọdún kan àtoṣù méjì sẹ́yìn. Ó lágbára ò ṣérọ́ ni ṣóòótọ́ ni bó lọ̀rọ̀ ṣe jẹ́ gangan. Tóyìn Abraham ti jáde o láti wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bọ́rọ̀ ṣe jẹ́ o pé kì í ṣe wípé òun raṣọ àwìn o lásìkò tí òun ya fíìmù òun ìyẹn Màláìkà síìnì kan wà níbẹ̀ tí àwọn èèyàn ti ní láti wọ aṣọ rìnrìn fáàrí kọjá ìyún fashion parade pé síìnì yìí lòun nídìí àwọn aṣọ kan fún o lélẹ̀ tó sì ṣe wípé òun kàn sí àwọn aránṣọ tàkọ̀ọ̀kan àti pàápàá Tiana Empire lòun fẹ́ kó bá òun kó àwọn aṣọ náà wá tẹ́lẹ̀ o kó tó di wípé ìkan lára àwọn táwọn jọ wà ní sẹ́ẹ̀tì ọ̀gbẹ́ni Gabriel ó wá sọ fóun wípé ẹnìkan náà fẹ́ kó àwọn aṣọ kan wá o ẹni yẹn sì kó aṣọ wá lóòótọ́ kódà òun tún ra airpod lọ́wọ́ ẹni tó káṣọ wá ọ̀hún tóun sì sanwó fún un ṣùgbọ́n lórí ọ̀rọ̀ wípé òun raṣọ àwìn ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o níṣe làwọn yá aṣọ náà o eléyìí tó sì ṣe wípé òun dá aṣọ náà padà lẹ́yìn tí àwọn lo aṣọ náà tán fún síìnì fashion parade ọ̀hún ṣùgbọ́n sí ìjọnilójú òun lòun tún rí tí wọ́n ń gbé káàkiri lórí ayélujára láìpẹ́ yìí wípé òun raṣọ àwìn tóun ò sì sanwó láti bí ọdún kan wípé ní kíákíá lòun sì pé ọ̀gbẹ́ni Gabriel tó jẹ́ intermediary láàrin àwọn láti béèrè wípé kí ló ń ṣẹlẹ̀ eléyìí tí Gabriel sì jẹ́ kóun mọ̀ wípé òun náà ti ṣàlàyé fún aláṣọ o wípé Tóyìn Abraham ti dá àwọn aṣọ náà padà lẹ́yìn tó lò ó tán o àti pé ẹlòmíì ló tún padà yá àwọn aṣọ náà lò ó mà ṣe o ó mà lágbára o nítorí ọ̀pọ̀ gan ni ò dúró gbọ́ tẹnu Tóyìn Abraham kan tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ibù tí wọ́n sì ń tàbùkù ẹ̀ wípé báwo ni ó ṣe raṣọ lọ́wọ́ aláṣọ láwìn tí ò sì ní sanwó fáláṣọ láti bí ọdún kan ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn ṣùgbọ́n ṣá àwọn olólùfẹ́ Tóyìn Abraham àwọn Titans wọ́n ti jó mọ̀ pé ẹni bá ti lórúkọ báyìí òun láyé máa ń sọ̀rọ̀ ẹ̀ láìdáa tí wọ́n sì máa fẹ́ láti máa fẹnu tàbùkù ẹ̀ o wípé kí Tóyìn má mi kàn o àwọn wà lẹ́yìn ẹ̀ bíi ké ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn fi wò ó ìyàwó ló kọ sí yín ẹ máa sọ opinion tiyín sí kọ́mẹ̀ǹtì ẹ má wàá gbàgbé láti máa follow DigiNaija online TV lórí Facebook link tó wà ní comment section fídíò yìí ó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa like kẹsì máa share fídíò yìí kó máa lọ káàkiri ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.